وبصديق والفاروق خير جميع الناس بعد بالبتول وبعدهما بذي نورين محيي لياليه وغيث ذوي المحول وبعدهم بأقضاهم علي أبي الحسن المحقق الوصول بك أستجير ومن يجير سواك فأجر ضعيفا يحتمي بحماك إني ضعيف أستعين على قوي ذنبي ومعصيتي ببعض قواك أذنبت يا ربي وقادتني ذنوب ما لها من غافر لك دنياي ضرتني وعفوك شدني ما حيلة في هذه أو ذاك ما حيلة في هذه أو ذاك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على روحي سيدنا محمد في الأرواح صل وسلم على جسده في الأجساد صلى الله عليه وسلم. صل وسلم وبارك على قبره بالقبور. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة. آمين. صلاة ترديك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. يا من بحبه المصطفى قد أولعوا زيدوا عليه من الصلاة وأكثروا. mo kí gbogbo tí ń jẹ́ ọmọ owó lápapọ̀. ẹjí kan ọmọ wọ̀nyí ó jòkó dáadáa kí n sọ̀rọ̀. yakifika fakhrun ya muhibba muhammadin anna li muhibba ma li habibi sayuhsharu. mo kí ẹ̀yin àgbààgbà tọ́lọ̀ ní kí ibùgbé yín àbí ibùjẹ yín kó wà lọ́mọ owó ń bí. méjì ni nínú kó ṣe pẹ́lú mi wá kọ́lé síbí ṣùgbọ́n lágbólé tẹ́ ti bí, àbí kó ṣe pé ibi tẹ́lú mi ti ń ṣòwò ibi ni. méjèèjì náà ọmọ owó lọ wà. ya man arafta muhammadan bi kamalihi. kí bí ó tó máa jẹ́ ọmọ owó oní tí ń jẹ́ ẹnìkan ló kó kátàkárà wá bí tí ń jẹ́ ọmọ owó gbọ́dọ̀ ń lọ à ń lọ ọmọ owó èrìà orúkọ tí ń jẹ́. wa jalalihi wa khisalihi wa jamalihi. mo kí ẹ̀yin ìyá wọn lọ́mọ owó ń bí, ẹ̀yin ìyá ọmọ owó nù.
bàbá wọn ẹlẹ́mọ̀nà kábíyèsí. ومسلما دوما عليه وآله ọmọ ẹlẹ́mọ̀nà lẹ́wọ̀. ومسلما دوما عليه وآله. bàbá ìyá bàbá mi nù. املأ مكانك àbẹ̀jọ́ òde. والزمان مصليا. tẹ́ bá ní gbọ́ àwọn ìdẹ́ ọmọ ẹlẹ́mọ̀nà nù. ومسلما دوما عليه وآله. àwọn tí wọ́n wà níbi Kwara State House of Assembly tó ń ṣàfù lọ́wọ́lọ́wọ́ náà. ومسلما Prince Musa gbọ́dọ̀wé. دوما عليه وآله. mo fi ìjọ́mọ ọba kí yín àti pòtẹ́ dìmú bẹ̀ chief whip ni يا من عرفت JK náà محمدا بكماله honorable JK وجلاله وخصاله وجماله Kwara State House of Assembly. وجلاله وخصاله وجماله. mo kí chief ìyálóde of Offa ìyálóde of the source. املأ مكانك والزمان مصليا olóríire ọmọ olóríire. ومسلما دوما عليه وآله. ẹ ń gbọ́ ìbíyẹyẹ ọmọ abdul foreman náà. ومسلما دوما عليه وآله. bẹ́ẹ̀ máa dákọ̀ ọmọ owó tẹ̀ dákọ̀ àwọn ìbíyẹyẹ a kò pé àbílẹ̀ kàwọn ọgọ́rùn lọ́ọ̀kan ni. املأ مكانك njẹ́ tí gbogbo bí ò tí ì dìlú ńláńlá náà bàbá àtẹ́tí wa kọ́lé sàdúgbò yìí. والزمان مصليا ìyálóde ومسلما aṣojú ọlọ́fà láàrin wa náà. دوما عليه وآله. gbogbo obìnrin tó wà lọ́fà ìyálóde lọ̀gá wọn kí ló dé wá kí ìyálóde. ومسلما دوما عليه وآله. gbogbo obìnrin mo sọ tá a bá ti rí ìyálóde nìkan gbogbo obìnrin ìlú yẹn ló wà bẹ́ẹ̀. يا من عرفت محمدا بكماله وجلاله وخصاله وجماله وجلاله وخصاله وجماله. tí ìyálóde bá bóde níjọ́ ẹ̀yin bàbá tẹ́ ẹ dàgbà jù wá lọ ní tẹ́ ẹ bí wa tó bá ṣe john ìyálóde bóde ọ̀rọ̀ tó bá ló bá ń sọ fún obìnrin níjọ́ ẹnu ìyálóde ni ó ti bóde ẹ ṣùgbọ́n náà tóbi. املأ مكانك wọ́n ní ìyálóde lọ sọ fún wa. والزمان مصليا ومسلما دوما عليه وآله. mo kí àwọn ọ̀gá wa tá a mójú tẹ́lẹ̀wọ̀n àmọ́ tẹ́ ẹ̀bẹ̀ lọ́n kẹ́yẹ lẹ́wọ̀n ẹ jòkó dáadáa ẹni mójútó ẹni ẹ̀bẹ̀ lọ́n kẹ́yẹ lẹ́wọ̀n ẹ jòkó. لست أريد بالسجون إنها أصل الشعائر. kálukú ní ọmọ pọ́nsẹ́ rẹ lé bàbá yìí sì pọ́n ẹ̀wọ̀n lé fá kálukú sì fẹ́ẹ̀ lè tọrọ ẹ̀wọ̀n lónìí. لست أريد بالسجون èsè. إنها أصل الشعائر. àṣé àwọn tẹ́ni wọ́n tún dùn ju oníṣòwò lọ́nbẹ
maskani. ọ̀gá wọn yìí ẹnu rẹ̀ máa dùn nígbà tí ń ròyìn ẹ̀wọ̀n kálukú sì fẹ́ lè dẹrẹ́ wọn lónìí. lásán àrídà bí sujúni. jẹ́ẹ̀kì ọlọ́run ló gẹ́gẹ́ tí ì dé ẹni fífẹ́ lè gba fọ́ọ̀mù ẹ̀wọ̀n lónìí. iná àṣìlò ẹ̀yin olóṣèlú wọn náà ti bàbá yóò ẹnu rẹ̀ dùn tààrà ó ròyìn ẹ̀wọ̀n fá ẹ̀gbẹ́ sì fẹ́ lè kọ́ lọ́n sọ̀rọ̀ lẹ́wọ̀n mo ní mo yẹ. maskani fawqal-ghusuni aw ba'idun fil 'ala'i. Yóò mú àmì dáadáa. lásán àrídà bí sujúni. iná àṣìlò ṣàpáì. ẹ̀yin tí a mú yẹn jòkó ẹ̀dín ayé kù sí mẹ́ta péré. lásán àrídà bí sujúni. bẹ́ẹ̀ bá lọ tí ẹ bá ń bọ̀ àwọn tí máa ń rí kọjá ọ̀lẹ́ tí bẹ̀rẹ̀ ètò. iná àṣìlò ṣàpáì. maskani fawqal-ghusuni. kódà kéèyàn má lẹ̀ wọ́n gan kéèyàn sún yàrá rẹ̀ wọ́n tó bá sún wákàtí mẹ́ta yóò sùn ọ́ wọ́n nìkan nù. iná àṣìlò ṣàpáì. ẹ̀yin náà ò ní dẹrẹ́ wọn o. maskani fawqal-ghusuni. ẹ̀yin gangan fúnra yẹn ní dẹrẹ́ wọn o. aw ba'idun fil 'ala'i. wọ́n ní ká máa mójútó ọ ní inú tí ó bí ẹlẹ́wọ̀n tí wọ́n yìí dún in lọ́rùn ẹ̀ ní sàgbákò rẹ̀. àmín. ẹlẹ́wọ̀n lẹ́bí ṣe ẹlẹ́wọ̀n. àwọn kan bẹ tẹ́ ní wọ́n wá ẹ̀wọ̀n ọmọlúwàbí ń bẹ ń tó gbẹ́lómi ìdẹ́wọ̀n tí a bá lè ka ẹ̀sùn kò yẹ kó sùn àwọn yẹ kí wọ́n pa ni. lásán àrídà bí sujúni. alájà wọn sáàlì àṣìlò ṣàpáì. ẹ̀sìn wọn ẹ̀ nípa rẹ̀. maskani fawqal-ghusuni. àwọn ọmọdé ni wọ́n dé yẹn. ba'idun fil 'ala'i. ẹ dákun ẹjẹ́ á sọ̀rọ̀ ṣẹ́jú díẹ̀ àbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmẹ́yìn ọmọ owó tẹ̀ pè wá jẹ́jọ́ kò yìí ó fara rọ mo sì bá yín sọ̀rọ̀ lọ́dún tó lọ jẹ́ ó fara rọ àkàndà gárú lẹ́yìn àkàndé hàn bí hàn. tẹ̀básì fẹ́ ká máa wá bíi àbí kẹ́ bọ̀wọ̀ àyè tá a wà ẹni máa fọjú orí wájú orí ipò wa jìnnà púpọ̀. àyálòdì àtọ́lọ́mbùkún lè rí pé ẹ mọ yí wọn ẹ lọ wo iye tó sunkún ọ̀nà rẹ́gbùsùn ẹ̀ tó wọ́n rí ẹ pé. ẹni tí ò bá pèlè kó tẹ́ kò lè mọ iyì kéèyàn ó dà lò. ìmọ̀ wá bí wa ẹ mẹ́jì ó máa sun yín ẹni tí bá máa mú ogbó tẹ́lẹ̀ ìjọ́tẹ̀ bá ti pè á kó má mú nǹkan kó ṣe bí ọmọlúwàbí kábí bá ti a lọ bá a bá lọ tán ìbá máa mú ọ̀dà kò kàn wá. lásán àrídà bí sujúni. iná àṣìlò ṣàpáì. àwọn tí yóò bá níbi ètí ìdẹ́bí. maskani fawqal-ghusuni. ẹ̀yin tẹ́ kó mọ́tò ẹ̀wọ̀n wá ni lára tó wọ́ sọ ilé ẹ̀fẹ́ sọ ẹ̀wọ̀n ẹ̀ tí wọ́n ti mú ogún ẹlẹ́wọ̀n ni ẹ̀ kàn ń ròyìn ẹ̀wọ̀n ni ó yẹ ká demonstrate ẹ̀wọ̀n fún wọn níbi díẹ̀. ẹ fara balẹ̀ èyàn ò bẹ̀rù ọlọ́run ẹ̀wọ̀n ni ẹ bẹ̀rù. náà lásán àrídà bí sujúni. ọ̀rọ̀ mi tí ò ní jágùn adúpẹ́ fún ọlọ́run. alhamdulillah. adésínà táàbí parí ẹ̀ gbọ́dọ̀ nà ọ̀rọ̀ mọ́ ẹ̀yin gan-an lẹ́ẹ̀mí agbo etítì. náà iná àṣìlò ṣàpáì. bàbá tí ọ̀gá àwọn tí ń mójú tẹ́wọ̀n lọ́rọ̀ àgbọ̀dọ̀ pé ń lẹ́lẹ́wọ̀n àwọn ni wọ́n ń darí wọn ẹ̀yin lẹ́nu ìjánu wọn lọ́wọ́ ẹyẹ kan ló kọrin tí ìṣe woman being. lásán àrídà bí sujúni. wọ́n á kéèjì ẹyẹ yẹn
ẹ kọjú sí mi dáadáa o àmọ́ kéèjì ẹ̀ gold ní ẹbí ṣe gold lọ̀gá rẹ̀ fi ṣe ilé ẹyẹ ó wá rà yòókù rẹ̀ tí ń fò tí wọ́n ń ṣe é lọ ẹyẹ wa ń sunkún. Lastu arida bisujuni. ó ní wọ ọ̀gá mi kéèjì mi lóòótọ́ gold ni àmọ́nù mi ò dùn sẹ́wọ̀n ọ̀dí ní freedom ǹdẹ lọ bó ṣe wù mí. Inna aslu shaqa'i. ó ní ẹ̀wọ̀n tẹ́ ẹ rí ó ní ìpìlẹ̀ gbogbo tí ń dórí ibú. Allah. tí ó bá pè yẹn ní olórí ibú ẹlẹ́wọ̀n ni wọ́n pè. ẹ̀yin tí a mójútó ẹlẹ́mọ wàhálà tí ẹ ní àwọn ò lè sọ láíláí. Maskani fawqa al-ghusuni. ẹyẹ ní kí n máa gbé orí ẹ tuntun ogi ó tẹ́ mi lọ́rùn ju kéèjì ẹ̀wọ̀n lọ. Aw ba'idun fil 'ala'i. àbí kí n tiẹ̀ fò kí n máa fò ká kéèyàn máa sun orí àpò nínú pálọ̀ rẹ̀ àbí yàrá rẹ̀ ó yá ju ẹ̀wọ̀n ṣe ń ra fóòmù fún ọ lọ. èmi lè ń sọ yìí ọ̀rọ̀ bá hasan. Lastu arida bisujuni. ìgbàrú ọlá. Inna aslu shaqa'i. ọmọ ojúmọ́ kan oògùn kan. Maskani fawqa al-ghusuni. Aw ba'idun fil 'ala'i. àwọn ọmọ owó bẹ́ẹ̀ bá dá mi lóhùn kò sọ̀rọ̀ ẹ̀yin ọmọ owó ẹ̀ dá mi lóhùn ẹ̀ dáadáa tó jèrè à. Maskani fawqa al-ghusuni. mo kí bàbá wọn lọ́fà tìlú Ọ̀fà Kábíyèsí o. okùn méjì ó kẹrẹ kan tó kilẹ̀ dáadáa torí ìwà bí mi lónìí mo dé fit mo wé láàní mo sì dé abẹ́tí ajé ọlọ́fà mo ń sojú ara mi mo sì ń sọ̀rọ̀ ló kọ kábíyèsí ọlọ́fà tìlú Ọ̀fà. Maskani fawqa al-ghusuni. àmọ́ nu méjèèjì mo yẹ̀ kánlẹ̀ mo gbé kan fún yálóde kó mọ̀ sojú ọlọ́fà. Aw ba'idun fil 'ala'i. mo kí ìlú Ọ̀fà gan nígbà tá a ṣoríire parí àwọn tí wọ́n mójútó àwọn ẹlẹ́wọ̀n ẹ̀gbọ́n ló mú àrán ní prison yard ló wà lẹ́wọ̀n níbẹ̀ yìí máa bẹ lọ́ọ̀ mi bá kọjá ní kí n sákì ẹ lọ́ọ̀kan lọ́jọ́ ìwé wọn. àmọ́ sẹ́dá yìí gbà ọdún ti nàró àṣẹ tí mo pa nìyẹn ọ̀ lè jọ̀gá kó tó jọ ọmọ ẹsẹ́ wọ́n kàn fi sẹ́ para rẹ ni. Maskani fawqa al-ghusuni. àbí. Aw ba'idun fil 'ala'i. ẹlòmí ò tún nàró àwọn ò sì ní faramọ́ ọ̀rọ̀ fẹ́ kéèyàn ó tẹ́ títì gbogbo bá dé ẹ mọ ju wọn sáwọn ẹlẹ́wọ̀n. mo ti kọjá bẹ́ẹ̀ má jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀. Inna aslu shaqa'i. Maskani fawqa al-ghusuni. àwọn ń kọ̀mẹ́ndì àwọn Ọ̀fà Naam. pé nínú ìlú tó sá fún ẹ̀wọ̀n jù Ọ̀fà wà ń bẹ̀ ẹ̀ ti gbọ́dọ̀ tóbi. Allahu akbar. dẹ̀ nínú ìlú tí ń ra àwọn lọ́wọ́ jù Ọ̀fà wà ń bẹ̀. Allahu akbar. sẹ́gbẹ́lẹ̀ yìí ń dáa. ó yẹ kéèyàn máa gbó kọ̀ lú bàbá rẹ̀ kínú rẹ̀ máa dùn ní. Biladi hawa fi lisani wa fi dami. ìrànlọ́wọ́ tẹ
tẹ̀ sí béèrè àbá yẹn sọ fún àwọn tó tún ju bí lọ olóògbé ọlọ́run ntọ́fà máa fẹ́ sínú wọ́n ràn yín lọ́wọ́ pẹ̀lú ògbó ọlọ́run àwọn tí ó ṣe náà ni wọ́n jókòó yìí. يمجدها قلبي ويدعو لها فمي. àmọ́ wá sọ̀rọ̀ kan tó yẹ kó pa á lẹ́kún wọ́n nígbà tí a ti dé òǹkà àwọn tí wọ́n ń wá sí ẹ̀wọ̀n wọ́n ń pọ̀ sí tí mi túmọ̀ sí pé orí ibú ń pọ̀ lórí ire lọ́rùn ó yẹ kó máa fà ní àìbẹ́ẹ̀kọ́ ẹ̀wọ̀n wá ń kún ọ̀hún tó wá níbi kẹ́lẹ́wọ̀n sí à ń sun gbangba ta ohun tó kún bẹ́ẹ̀ ló máa kún ọ sórí igi ẹ̀dẹ́kùn ẹ̀ tẹ́ ìjòkó yìí tó fi lè mú ẹ̀wọ̀n máa kún àsìkò ọ̀rẹ́dẹ̀ kọ̀ọ̀kan ló bí ẹlẹ́wọ̀n. ó sì ń jèrè náà dàmílò. إنها ìlàdí lọ́nkà. هواها في لساني وفي دمي. ẹ jọ̀ọ́ ẹ̀yin ìlú lẹ jòkó yìí kí ló lè mú ìwà ọ̀daràn pọ̀ tí wọ́n tírìtì ẹ̀ kí n máa lọ torí ìwà ọ̀daràn ti pọ̀ báyìí mo wà pẹ̀lú àwọn amadíyà lánàá wọ́n ní ọ̀dọ́ youth ìjí ọ̀dọ́ àti irinṣẹ́ ẹbú tí a fi ń rán ọ̀dọ́ tí a fi ń lo ọ̀dọ́ ní irinṣẹ́ burúkú àwọn tí wọn ọ̀gbẹ́ náà kí wọ́n bí wèrè wọ́n sì sọ gba ara ayé di wèrè. أما الشباب فظلمة للمهتدين. àwọn táwọn ń bí lónìí ẹ̀yìn yàwó ní náà ewu ló mú wà ọ̀daràn pọ̀ ẹ̀yin òbí náà dálẹ̀ n tẹ́ ń dìmáàdì lọ́wọ́ ọmọ yín ti pọ̀ jù àbí kí wọ́n lọ fi wọ ọ̀daràn kún kí wọ́n tó lè tẹ́yìn lọ́rùn. ìwọ ìyàtọ̀ wà bí tó a fẹ́ sọjọ́ bí ọmọ rẹ tí ò ní lè ṣe tó ra kámúrì fún ọ ọ̀rọ̀ ló kó ti bá bìkan jẹ́ kó tó pọ̀ lẹ́rìn. dá mi ló ń sẹ́ ọmọ rẹ tó wá dé tó ní màámi ní ọwọ́ abúrẹ́rin ọwọ́ ń jẹ ọlọ́run jẹ wọn mọ́ nígbà tí wọ́n bá fẹ́ lóyàn tí ò bá pé yóò lò ọ́ torọ ti jẹ sàárì kọ́ gbàwẹ̀ lókù. أما الشباب kí ló mú wà ọ̀daràn pọ̀ ẹjẹ́ àgbẹ̀ látòrí òbí. فظلمة للمهتدين. ìyálòde tíṣà ní dáàdì mi bàbá tó bí mi RK tíṣà owó tíṣìn náà fi tọ́ mi táwọn á já ìwé láàrin olùwẹ̀sì àgbákò àbí mo yá pẹ́ńsù wálé alájì ni ọ̀fẹ́ dolè èyí mo rà fún ọtí ọlọ́run ẹ̀dẹ́ mọ́lẹ̀ ní ẹ̀fẹ́ pa mo ló jẹ́ àdọ́mọ rẹ̀ ṣe chẹ́ẹ̀kì ọmọ yín mọ́ lónìí gbogbo ọmọ yín ọmọ gẹ̀ tí ń rẹ́ǹtì lé sínú ìlú tí ń ṣaṣẹ́wó ṣe béèrè wọn nǹkan lórí tó kó bọ́n fi tàwa tó ọlọ́run yọ̀dí ọ̀gbẹ́ kàn. أما الشباب ẹ̀yin òbí ẹ̀ chẹ́ẹ̀kì ọmọ mọ́ bàbá tó bí wa lọ́ọ̀là fún alẹ́ sí àárọ̀ ẹ̀mẹ́ta làlájì wa wú àkìlò tó mọ́ nígbà tí pati tiẹ̀ níyì tá a máa jó bò náà ń sàká tá a máa jó gbogbo ẹ̀ ní ọdún tí kò ní ti wálẹ̀ kébé ń Kwara mo bá yọ kọ́rọ́ mo bá lọ wòran kò ní ti ní tàfà alájí àbẹ̀fẹ́ ló sílé ńjọ́ náà dáàdù wa ti wá ní 11:30 wọn ò rí mi wọ́n wá ní 1:30 lóru wọn ò rí mi wọ́n wá sun yàrá tí mo ti kú akábùrú báyìí mo sọ fún orí ẹsẹ̀ náà ní wọlé bá náà mo ní mo kú lónìí là fúnra mi nípa ọ̀. فظلمة للمهتدين. ẹ káàbọ̀ síkọ̀ ní tìlú sagbónù ọ̀tún àgbò rẹ̀ jó lórí ìgbà tí wọ́n ní aláàjì fílẹ̀ mo ti dẹ́bọ̀ ọ̀run kálukú lónìí tọmọ yín fi ń gbin igbó sàgbàlá yín ṣe mọ̀mọ́
kò sí òbí tó mójútó ọmọ mọ́ tó bá rí bẹ́ẹ̀ ìwà ọ̀daràn ó máa pọ̀ sí. ìyálòde Alájà Adéọlá ìnà tí òbí wá lè nà á nígbà táwọn kékeré bẹ́ẹ̀ bá jalè wọn ò lè nà tó bẹ́ẹ̀ wọ́n nà nínà pé bàbá kú ọkú nínà ipò ọmọ táàrí ẹni tí ó gbà wálẹ̀ Alájà Hasan bàbá tẹ́tẹ́ lè kọjá rẹ̀ tí bàbá wà Alájà Hasan máa ń bínú ọmọ ọ̀họ́lọ́ ni ń lẹ́ fi rí bẹ́ẹ̀ ti rí bẹ́ẹ̀ bá rí bẹ́ẹ̀ oògùn tẹ́ ẹ jogún ó lè lóye kẹ́ máa jà. أما الشباب فظلمة للمهتدين. àmọ́ mo lẹ́ ti dolè bàbá yín ò já bàbá yín ẹ̀gbọ́n èsúlékè tí a bá fẹ́ gbowó orí lọ́fà níjọ́ tọ́ba náà ní sanwó orí èsúlékè ní gbowó náà rẹ̀ ọ̀ ní sanwó ohun tí ò jẹ́ dolè discipline wà ń bẹ̀. ọmọ ọba lójòkó láàrin wa jẹ́jẹ́ ọmọ ọba ẹlẹ́mọ̀nà tó yẹ kó máa tutọ́ ká máa pọn lá àmọ́ lójú bàbá wọn ìgbà tí bàbá wọn tí ìjọba tó wà níbi náà tí bàbá bá wà níbẹ̀ tó bá káwọ́ lé nílẹ̀ wọn báyìí kálukú mẹ́tẹ́ẹ̀nì bàbá tó bí wọn èyí wá ló dàrún nípọ̀ ẹ máa kọ́lẹ̀ èyí tẹ́jọ́ ga wọn tẹ̀wá ń bí òbí rẹ̀ kọ̀kọ́ bá sọ̀rọ̀ ẹsẹ̀ ń jorí. وبه ضلال الجاهل متمرد وبه ضلال الجاهل متمرد. ẹlọ́kàjì ń bá yẹn sọ̀rọ̀ ẹ̀yin bàbá àbátẹ̀ wà níbí lónìí ẹ wá níwọ̀ ọ̀daràn òní pọ̀ bàbá gan ti dọ̀daràn ẹ̀yin tó ti lé 70-80 tẹ́ẹ̀tún mu rẹ́gà tẹ́ẹ̀mù mú kù fònà gáà ikúlagbó àgbà rẹ̀ discipline wọn lẹ́ fún ọmọ bàbá tó nǹkan ṣe ń yọ nínú ẹ̀rọ̀fọ̀ torí rẹ̀ ti burú ẹ̀kọ́ òní òfò ọmọ tó bí ẹ̀yin gan lẹ́wọ̀n ọkọ̀ náà ló yẹ kẹ́kọ̀ọ́ wákẹ́tì gbogbo ọmọdé àti òjì aráyé tòrò. ẹ̀yin lẹ́ni wá sọ̀rọ̀ gbàtà tí fẹ́ kí n sọ̀rọ̀ ẹ kú lórí ẹlẹ́wọ̀n wá ẹ wá ní máa sọ̀rọ̀ tó fa ẹ̀wọ̀n òbí ló kọ́ ọmọ jẹ́ Alájà Adéọlá ní látọmọ ọdún 12 lẹ́ni tí ń sọ owó mọ níbàdí tí ó ti lọ ra nǹkan wá ní Katsina ìhùngbù ní tí ń lọ rìn bẹ́ẹ̀ ṣe wọ́ ó mọ ojú kọ̀ǹpútà lọ yóò mọ ka owó nísìn màmá rẹ ló sọ ló kọ̀ ṣé ẹ kọ́ ọmọ lówó mọ́ lónìí sí náà lẹ́kọ́ mọ́. àwọn ní ìyálóde kódà very perfect ọmọ olówó kò ní gbéraga discipline ni ìwà tó mọ̀ lò sí ní ìwù lónìí ẹ̀rọ fi àbára ló dá ogun ayé ni ẹ̀sìn náà wò yá rẹ ó ta àgbàdo kò dìrì. ọmọ yẹn ní kàngú tó wá ya wèrè kí ló fẹ́ kọ́ ọmọ olówó yà àìlẹ́kọ̀ọ́ ni o ẹ̀yin òbí ẹ̀ jẹ̀bi o ẹ má jẹ́ àtẹ̀ra wa bó ti pé 20 ọdún ọlọ́run ní kí n pé 20 ọdún láàyè mọ́mọ́ Ọ̀fà wọ́n sì ní kí jimá ti pé 27 years mo bẹ̀rẹ̀ jimá lágún ní 1995 ni mo bẹ̀rẹ̀ jimá lágún di 2002 ọdún méje West Central Mosque 20 years 27 years tá a bá ní bíbí a ti jayé àjẹrà kankankarabata ń ti báyé jẹ́ jìnnà torí pé kọjá kọ́ náà ní ṣebí wèrè ọ̀ nígbà fún mi yóò síyàn níwìn number 1 citizen nínú Islam síbẹ̀ discipline pé àwọn tó bí wọ́n jẹ́ àríyá kọjá kádàrá wa ní bá náà fún àmì lóyìn tán ní mutí máa ló orí tó kẹ́kọ̀ọ́ yìí. فأماه بالصبر الجميل ودم على ìyá ìyàwó mi nù. صوم الطويل فإنه كالمبرد. Alájà Hasan gbà tí bàbá yìí wà láyé tẹ́ bàbá sọ̀rọ̀ ẹ̀ẹ́dùn mẹ́ẹ̀lì kan ni èèyàn máa sílẹ̀ ń sọ yìí ń faramọ́
lẹ́fi níbẹ̀ ti rí jẹ́ẹ̀kẹ́ ní jẹ́ ọ̀nà ẹ̀bù jẹ́ẹ̀kẹ́ ọmọ alágbára ọmọ olówó èyí tálíkà wá tọ́ ọmọ ìtọ́kẹ́ mọ́ jèrè ẹ̀ olówó gan rọmọ tọ́ àwọn ọmọ olówó kan máa lóyún oge àfọmọ ìyá ẹlẹ́fọ̀ọ́ ọmọ ìyá ẹlẹ́gúsí àná ń bá sùn nínú mọ́tò nílé àkọ́kù ẹ lè rọmọ olówó tí ò lóyún oge bàbá wọn olówó ọmọ tó ń ṣe PhD wọn ní masters wa ọmọ olòṣì wa ń tòṣì lọ ẹsìn ló sì ò níran òsì ti níran bá nílé tí. ẹ gbọ́ tí mo wí ṣe bá rọ̀ màkà tí ń lágò mọ́lẹ̀ ládùúgbò kò lè jọ́ ọmọ olówó wọn ni bàbá rẹ̀ ò tí ì tó kó lé nì ọmọ olòṣì náà ló mọ̀ sí ládọ̀ràdá bó olòṣì ò ṣe ní pọ̀ láyé. ẹ farabalẹ̀ ẹ jẹ́ abayín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ti rìn rò ń lọ lẹ́nu mo wà lórí ìsinmi ìfẹ́ yín ló ṣe jáde. فأمره بالصبر الجميل ودم على. mo ti sọ̀rọ̀ káàkiri ayé ọ̀rọ̀ pa mí kì í ṣèlú tí mo bí tí wọ́n ti bí alẹ́ ti fọ̀rọ̀ pa wá ẹ jẹ́ abayín sọ̀rọ̀ kẹ́ farabalẹ̀ rírí tẹ̀rí alójoojúmọ́ kò jẹ́ mo bá ṣe tó. صوم طويل فإنه كالمبرد. àwọn ní kí ló lè mú kí wọ́n ọ̀daràn ó dínkù ẹ kọjú síbi ẹ̀yin òbí sẹ́gbọ́ àbẹ́ gbọ́ ẹ dá mi lóhùn ṣèbáyìí ìyá ilẹ̀ bá ìyá yín kiri kàngú ẹ kiri máímáí níjọ́ ẹ kiri òrí kí ló sọ ọmọ yín ọmọge tí ò lè ràn yín lọ́wọ́ má tó bá rí bẹ́ẹ̀ ọ̀daràn ni wọ́n fẹ́ yà bí ẹ ṣe tó yìí tẹ̀mí jèrè yín ẹ̀rọ ọmọ yín tọ́ bẹ́ẹ̀ ọtí pé 70 ọ̀tún ọgbà búrẹ́dì dájí ọ̀sìn náà ọmọge tó kójọ ọ̀ lè jèrè wọn mọ́nu gbogbo ìwọ̀n ilẹ̀ báyà yín kiri ọjà gbogbo ọmọ yín tẹ́ ṣe lọ́bọ̀dì ìrù tí ń rí káì ṣé lálùbáríkà mọ́ àwọn ẹlẹ́wọ̀n tẹ́ gbé abẹ́ tẹ́ pè lọ́mọ ẹ̀yin máa yọ ọkùnrin tẹ́ ń pa lẹ́kún. ìwọ tó ń ta wórobo tọmọ rẹ ń lo góòlù tó lé ní 250,000 500,000 owó iye ọ̀rọ̀ bàbá rẹ tó ti pa lẹ́kún tó ti fún ní abẹ́ pa. ọmọ yín wá ń dáná dá owó àtòlé níbi tẹ́ ẹ ti bí ẹ lọ padà bàbá ẹ̀yin lẹ́nu kí ní ó dín ẹ̀wọ̀n kù á sọ fún yín lónìí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ pé ṣe dùn mọ́ mi tó ń tó bà mí nínú jẹ́ ni pé ẹlẹ́wọ̀n wa ń pọ̀ sí orí ibú pọ̀ sí nù kí wá ní táàsì tẹ́lẹ́wọ̀n òfin dínkù káwọn ní tó ń kà. أما الشباب. tún kà mí ọtí kàkan ní ṣèbí sọ́gbúrì kínní kan. فأمره بالصبر الجميل ودم على. ẹ̀kọ́ ọmọ yín bí ẹ ṣe ń ní sùúrù ẹ̀yin bàbá ẹ ti ń lé ọmọ yín láré jù ọwọ́ akọ ọmọ rẹ̀ kéèké jọ mo fẹ́ pé 70 mo sì fẹ́ gun kámúrì ọmọ rẹ̀ lọ jalè wọ́n lọ wúrí òkú. tóyọ̀ tẹ́ ń fún ọmọ yín lórí pé ẹ fẹ́ gbádùn wọn ò tí ì tó bẹ́ẹ̀. ìyá lóde ṣé àgírí pẹ̀lú mi tí mo fẹ́ sọ ẹ̀ mo tó sọ ọmọ mi ìdólè wọ́n yóò fún ìyá rẹ̀ ní 5,000 ìyá ọmọ akárùn sí jẹ́ tí lówó lọ sọ́mọ ni wọ̀ yìí ọmọ pangolo ẹni tó fún ìyá tiẹ̀ ní 5,000 bó lọ́mọ tó ti rí tọba ti dán pòsè lásùbà tó ń ṣépè ọmọ rẹ̀ fẹ́ dùn ọ́nú àbí kó lọ jalè. فأمره بالصبر الجميل. iléyá ní ń bọ̀ wọ́n sọ fún ọmọ àgbo mo fẹ́ pa o tọ́lọ̀ bá tẹ̀lé kó bá yín láyé dúpẹ́ ẹ má gbé ẹrù kọ ọmọ yín lọ́rùn mọ́ wọ́n lọ wùwàkiwà. ẹ̀yin òbí mi ń bá sọ̀rọ̀ lónìí ẹ̀yin lẹ lé ọmọ báwọn alájù ìyá àtiwá àfún àdúrà ni wọ́n mọ̀ sí ṣé wọ́n ti ìyàwó rẹ̀ sájà o ẹ̀ lálùbáríkà ẹ̀ sáàmà já o ẹ̀yin ìyá àsìn tẹ́ ẹ̀kọ́ àtẹ̀yìn bàbá ẹ̀ ló ń tí ìrọ̀rùn rẹ̀ ló sì kò ní dáa fún ọ. ìgbóyè ẹ̀ ní ọmọ náà ẹ̀ ní kúre fún tẹ̀sán. فأمره بالصبر
الجميل ودم على. alájà sọ̀rọ̀ yẹn lékè nígbà tí màmá yín lọ bọ́ náà ẹ̀ wá ń sunkún gbogbo ẹ̀ wá ní kí ló dé ẹni bẹ̀rẹ̀ sí ní láárí tó tẹ̀ wà ní alága local government tó màmá yín tún máa ń bùn yín ní nǹkan ni. màmá yín tún máa ń bùn yín ní nǹkan yóò tún fún àyàwó yín ní nǹkan ẹ̀yin ìyá àsìn sọ́ọ̀mọ yín jèrè yín má ẹ̀fẹ́ lé ọba kú ẹ̀wá náà máa ń wúrí òkú ọmọ dolè wàhálà tẹ́ gbé lọ́mọ lọ́rùn ò ti pọ̀ jù. wọn ò dá mi lóhùn o ìgbẹ́sẹ̀ ti dákẹ́ ọ̀rọ̀ ti fún imọ́ kọ́nà nù bá ṣe tu yín lẹ̀ lókùn tẹ́lẹ̀ ló wọ́ọ́rọ́ lónìí. ودم على صوم طويل فإنه كالمؤرد. jẹ́kẹ̀ ká padà sórí àwọn ọmọ ohun tó lè mú kéèyàn má di ọ̀daràn ọ̀ọ́gbà àwẹ̀ kì í ṣe àwẹ̀ kọ́ má jẹun àwẹ̀ ojú mẹ gbogbo ọ̀dọ́ tí o bá lè gbà àwẹ̀ ojú gbogbo tó bá rí àfikó rà á yóò dẹ́lẹ́wọ̀n. ẹ kọjú sí mi dáadáa ẹ̀yin ọ̀dọ́ tẹ́ wà níbí lónìí ọkọ̀ tí alájà Hasan gbé wálẹ̀ ń wò ọkọ̀ tí alóde gbé wálẹ̀ ń wò islander tẹ́bùlẹ̀ mọ́múlẹ̀ ń wò kálukú wa ẹ̀wọ̀n ń sàlákàlà tí ọ̀nà rẹ̀ bu mọ́sálẹ̀ ń wò iṣẹ́ ni a bá débẹ̀ èyí kan wá sùnù yàrá ẹ̀ ń fọkàn yàwòrán ọkọ̀ tẹ́ fi ṣe léyà á olè lẹ́fẹ́ jà olè ní olè. wọn ò dá mi lóhùn mọ́. iṣẹ́ ni ó ṣáájú èrè n tó sọ̀yìn ọ̀dọ́dẹ lẹ́wọ̀n nù tẹ́ bá lìtì yín pẹ̀lú ọkọ̀ tẹ́ gba ẹ̀sìn mẹ́wàá yóò dàbí kẹ́ pa ẹni tó lọ kọ̀kẹ́ máa gun ọkọ̀ rẹ̀ ká n ló jẹ́ dolè. èyí lẹni wọn bá ẹ sọ̀rọ̀ o ọ̀gá wọn tó wá láti òun àrá àkọ́kọ́ tó bí wọn ọ̀daràn ní alihirisu ojú kòkòrò ìbámọ̀ sí ojú kòkòrò kódà àwọn alákọ̀wé ti gbọ́n nísìn èmi náà ti kọ́rú ẹ bí ẹ bá kọ́lé rẹ gẹ́gẹ́ ó wà kọ́kọ́ bí àgọ́ fúlàní àlejò tó bá débẹ̀ lẹ́ẹ̀tì bá sọ̀rọ̀ káàrin ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ dolè lónìí níbi kẹ́lọ kíyàn sínú ilé kẹ́rù àga tí ń lò kẹ́rù iná tó fà kẹ́rù aṣọ bẹ́ẹ̀dì rẹ̀ èyí náà lẹ́ẹ̀ padà wá pa lóru. ẹ wá kíyàn ọlọ́dàbí kí n gbé tv rẹ̀ àṣepẹ́tì ilé bá dá ọ̀gbẹ́ olè ní olè. wàgìdúrí jù fún náà. ẹ̀dọ́kẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ lónìí o ìyálóde gbogbo ẹni tó bá ní ojú kòkòrò tí ò ní sẹ́ lọ́wọ́ tó lè fi ṣe ayé rẹ̀ ọ̀daràn ni ó yà. àníhàrọ̀ mi ń wá pọ̀tà ní. mẹ́rin péré ní ìkà fún yín tí máa sọ ẹ̀ di ọ̀daràn gbogbo ẹ̀sìn ló pé sójú àgbò yìí nínú tí mo yẹ̀ tì láyé ní kéèyàn lọ lé lé kó wá dé kó máa ròyìn fún mi tẹ́ bá rí bó ṣe kọ àgànnà rẹ̀ náà tẹ́lẹ̀ lè mi what is your problem? má kọ́ mi ní tí o sí lọ́pọ̀lọ́ mi ilé ìmọ̀mù lèmi ń sùn mi ó sì wá tí bá wà bẹ́ẹ̀ mi ò rántí pé mo ní sáìtì kẹ́mì kan mọ́ because mo ti rí pé ká máa wá ayé máa yà èyí ò di ọ̀daràn gbogbo àwọn ọ̀dọ́ àfọ àtẹnu lu jìbìtì káì irọ́ ni wọ́n fẹ́ kọ́ lulẹ̀ mínísítà ni ìlú ilé ìyálòdì náà fẹ́ kọ́ ọ̀dọ̀ tí àwọn ènìyàn kúnlé tó fi kúnlé mẹ́ǹkan lásán ẹnìkan fẹ́ kún mọ́sálásí rẹ tó lọ náà rú ẹjọ́ ni ó yá sá padà. kó mọ iye yín sìmẹ́ǹtì tẹ lọ́nà náà lẹ́nà rú ẹ. wàgìdúrí jù fún náà. ó fẹ́ gbẹ́rú ilé alájí aṣọ ìlékè ọ̀nà rẹ́bù ó fẹ́ kọ́ru létí pé musa kọ́ lọ́wọ́ lẹ́mọ̀ náà owó tó bá gbà lóṣù tó lè parí ìrìn rẹ̀ lọ́dún mẹ́fà. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń bí ẹni náà ẹ sí ojú yín déédéé ayé yín ẹ ń lọ kíyàn nulẹ̀
kíá ẹ̀ tí ń béèrè pé èló ló ra náà tó bá mọ iye rẹ tó lówó lọ ìrònú ni ó pa ọ́ bọ́ọ̀sì ronú ọ̀dọ̀lẹ̀ ẹ fẹ́ gbé ayé túláàsì ó lè lọ́pọ̀ ńlẹ̀ jù ọ̀daràn lọ́pọ̀ ọ̀daràn ni ẹ̀yin náà lẹ́wà kíyàn lọ́sàn-án tẹ́jọ mu tíì ẹ̀yin náà lẹ́tún owó tó bá fún yín lọ́sàn-án lẹ́lọ́ fi ràgbọ́n lóru wọ́n padà bọ̀ olè tó lọ bí tó kó sí direct kò wẹ́jú lára tó mú wọ yàrá tẹ̀jọ́ jáde ló mọ̀ bẹ́ ẹ̀yin ló wẹ́jú ti kú tán tó mú owó ní sojú ẹ̀ tó mọ̀ pé ó lè tí ó pọ̀ ọ̀run. wàgìdúrí jù fún náà àkọ́kọ́ lójú kòkòrò. àní harami wà pọ̀tà ni. ẹja jìnnà sójú kòkòrò. èyí ọ̀dọ́ ọmọ owó tẹ̀ pè mí ẹni náà. discipline gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ ṣe ń pẹ́ síbí ẹ̀kọ́ sínú òfin pẹ́ni bá jalè àpàní. wọ́n bá ló kọjá ládùúgbò ẹni bá gbé ẹran àgé lápá kan ẹni bá gbé adìẹ àgé ní kẹsẹ̀ méjì ẹjí kò fi ọmọ abẹ torí bẹ́ẹ̀ ṣe ń péjọ yìí ẹ̀yin rójú ara yín ẹ̀rí inú ara yín ẹ̀ta bá sì gbọ́ kó lu ìyàwó rẹ̀ láàrin wa adis ó lẹ́nu kò wọ́n láàrin wa mọ́ ẹ̀tún bá lu bàbá rẹ̀ ṣàgbákò lófin ẹgbẹ́ tẹ̀ kó jọ tí ò sófin tó dé. àwọn ọmọ kéwòn mi mọ̀ wá mi ẹni bá tíyàwó rẹ̀ bá ìfẹ́jọ́ rẹ̀ sùn mí ọjẹ́ bí ọjà rẹ̀ ṣàgbákò lọ́rùn ìyá máa sá lọ ìkànnì ìyàwó rẹ̀ bọ́ọ̀dù oúnjẹ òní ó sinú bí mo bá gbọ́ mo sì fẹ́ sùn bíi 12:30 mo ní máa wá lọ báyìí tó o bá rí ọgbọ́dọ̀ wọ̀lú ìwà wọ́n wá obìnrin ká ẹ̀ lówó lọ́wọ́ adákùnrin máa bọ̀ o bàbá tí lé mi kó lé o ó dá àwọn obìnrin mo fọlọ́ mi ọ́ o ìbìnrin tí ń wá obìnrin ká ọlọ́run tí máa gbíje yẹn ló bá bọ́ sọ́wọ́ navy wọ́n ná má jẹun olójú rẹ̀ pa wà níbi ìwọ́jẹ́ sílùú. wàgìdúrí jù fún náà àní harami wà pọ̀tà ni. alájí hasan àwọn àdókò fa etí rẹ̀ wọ́n ń gbọ́ dáyà ìrọ̀sí wá ní ẹbá sọ fún bàbá sí fẹ́ lù mí pa ó mo wá gbé ọkọ̀ mo ní navy ìfilẹ̀ ó sẹ́lọ̀ ní ọlọ́lọ́wọ́ rẹ̀ ni ó ti jìyà àwọn ni àfà dégò mo wá lè rìn mọ́ wá ń rápò mo ní sọ́tẹ́ nínú tó náà lóyún náà nípa bihalali máa wọ́n ní èmi rẹ̀ bẹ́ẹ̀ bọ́ asọ́lítà tó mọ̀dù fi gádì. kò lè rìn mọ́ bihalali máa asọ́lítà tó mọ̀dù fi gádì. òfin mi nù òfin mi kejì ẹni tí ò bá tọ́ ọmọ rẹ nínú wọn ó ṣe àgbákò lọ wọ́n lé ọmọ rẹ kò ní skul tó ń tẹ̀lé mi ká èmi ní ẹ léhùn n tí wọ́n sọ ni pé àáfà àwọn ò tọ́jú wọn èèyàn ọmọ owó ẹ lọ kọ́ òfin ẹni bá ti fẹ́ràn kó máa mú gbójú ẹ̀fọ́gbọ́n ìyẹ́lẹ̀ tí mú gbó sójú rẹ̀ níbi sọ́yìn mú gbó lokomotifu nígbà tí ò rí gbó tó lọ wọ ìpẹ́pẹ́ yẹ́mi lẹ́ ń bá ká ẹjọ́ bá ń sọ̀dọ̀dọ̀ ọ̀rọ̀ gbogbo àtẹ̀yẹ́sẹ́ ìjòkó tẹ fẹ́ dìbò fún yìí àwọn alálùbáríkà tẹ̀ ẹ̀rọ tẹ̀lé yìí táwọn ẹ bá ṣe wèrè bí yín ni wọn ò ní déwájú. ọmọgbó bí wọ́n bá kún abẹ́ kánópì kò ní bóyá mu. bàbá ẹ̀yin lẹ pè mí o ẹ̀sán kémi kúrọ́ àkọ́kọ́ lójú kòkòrò ẹ̀sán kọ́lẹ̀ ẹ̀ẹ̀kejì ẹni kíni dámi lóhùn ẹni kíni alkoswa gbogbo ẹ̀dá tọ́kàn rẹ bá le jù yóò dé lẹ́wọ̀n ẹni bíi kíni
sọ pé domestic violence ń bẹ bí ìyàwó àtọkọ ọ̀tẹ̀sí bá mi ṣe ráìsì kódà gan àmàlà rẹ kò jiná bọ̀rọ̀ ọwọ́ lọ mú orógùn ọwọ́ kòbó obìnrin nípàkọ́ gbáà ẹ̀wọ̀n lọ́ọ́ láǹdì sí ẹ̀yin tẹ́ wà níbi tẹ́ níwà pàǹlé lọ́wọ́ ẹ lọ dàálẹ̀ ẹ̀wọ̀n lẹ́kùú sí láti yẹjọ́ yóò wà máa jí pọ́n ọ̀bẹ wọ́n lé mi lóde ó ní mo fẹ́ dága bọ̀dá yìí kódà jẹ́ ń sọ fún yín mo sì já àfáà tó yìí wọn ò ní kòbókò lé kò sí ọmọ mi tí mo nà rí àwọn èèyàn ní kí ló dé wọn lọ́nà ọmọ Jésù gbọ́wọ́ wa ṣiṣẹ́ ọ̀nà sínú bí lọ́ba kú ọ̀rẹ́bọmọ lójú ojú bá fọ́ ìtàn tí ó parí pé bàbá àwọn ló fọ́ lójú ẹ̀kọ́ tí sí bí ẹ̀yin ọ̀dọ́ lẹ kún bí lónìí àwọn ọmọ tẹ́ ẹ̀ rí fún lóúnjẹ àbí kẹ́ máa jẹ tàpáńdò pẹ̀lú wọn kẹ́kẹ́ fi ipá lé ẹ ní ikùn tó èyí ẹsẹ̀ máa ń na obìnrin toyúntoyún bọ́dọ̀ ò bá tí ọmọ ẹ̀wọ̀n láyé yóò tí ọmọ ẹ̀wọ̀n lọ́rùn. ọmọ tó ọ̀tọ̀ ọmọ rẹ obìnrin kẹ́kọ̀ọ́ fún rí ọwọ́ ni yóò gbọ́ràn yóò dá fún ọ̀yà tó sọ báwọn ọmọ tó bá mu tíì láàárọ̀ tẹ́ ẹ dín ẹyin fún tó fẹ́ yín jẹ́sù ìwà tí òmùwù tó bá dé skul yóò jọ̀wọ́ ọmọ bọ̀ tí pé eléyìí ó ti jẹun yó ó sì akékèké rí alájí asá táwọn ọkọ ẹ̀gbọ́n àbájẹbájẹ kélégbé ọmọ olùsí ní wọn kọ akọrí ọlọmọjà akọrí ọmọláyé wa ni. ẹ̀yin náà kọ àjàkálà náà kọ ẹ̀yin tiẹ̀ tọ́ fún gbàgede tí mo lọ bí dèrè. wàgìrú ni jù fún náà àní haram àkọ́tà ní àì. gbàtà ní primary school ọ̀gá àwọn àti máa ṣe kélégbé ni chief of staff mi àjọ kàwé ni ọmọ kélégbé ẹ̀gbọ́n àbájẹbájẹ àánú ẹ̀gbọ́n. bihalali máa. ṣé wọ́n rí gbà yẹn ìyàtọ̀ ń bẹ láàrin ọmọ tó gbádùn àtọmọ olòṣì ọmọ olówó chọ́pà ni wọ́n gùn tiwọn àwọn àmọ́ ọba tì àwa kẹ̀kẹ́ tà ní gùn ibi ìdáfẹ́lẹ́lẹ́ àwa àtẹ̀lẹ́ni tó gùn a máa tẹ̀lé ká ó yẹ ká kọ̀rẹ́tì ara wa kọ́rin ọmọ tó ya wèrè àìrítọ́jú ni ọ̀rọ̀ tí ò tí ì tọrọ ọmọ rẹ ọmọ oṣù mẹ́fà ọwá ni ó kọjú ságbẹ̀nà ìkànnì ọmọ oṣù mẹ́fà ọ̀hún kì í dádì mi ìkànnì wọn ọmọ oṣù mẹ́fà péré ó ní kòbókò ọmọ oṣù mẹ́fà very wicked ẹ̀gbọ́n tí ń wí àṣẹ́bẹ̀yẹn bá lé àlejò ọmọ rẹ̀ ó yẹ ọ̀daràn ǹdọ́dọ̀ tí ń lo òde 5 alive ọ̀rà wálé rí bóbò tákàrà fọmọ ọdún méjì ọmọ tí ẹ̀fà fẹ́ kí dádì ẹ̀ káàbọ̀ ó kún lè gbà lẹ́nu nìgẹ́rà ọ̀lójú kòkòrò tánú fẹ́ kọ́mọ rẹ̀ ó tún yọ̀ mọ́ àṣẹ tó fa ìwọ ọ̀daràn ìkẹyìn ó lé àlejò asọ́bùrù ṣàwátì náfúsì kánà ó bàtàn. ẹ̀yin bàbá mẹ́rin mo ní ká o ẹ̀yin ọ̀dọ́ tẹ̀wọ́n bí ẹni náà ẹ̀ dá mi lóhùn a fẹ́ sun lé ná ìwọ ni wá ní kọ́ lọ sún mélòó bàbá rẹ kọ́ bí ìbá ṣe pé ẹni tọ́ka rẹ le èèyàn ṣe máa tẹ ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ mọ́lẹ̀ ni wọ́n sì ní kó máa lò mọ́ ara ní sí adọ̀bálẹ̀ ẹ máa ń wò mí rẹ̀ dákun wọ́n ń gbé mi lọ ọ́ lọ toríjọ́ tó ń yọ ọ̀bẹ tó fẹ́ dùnyàn lọ́rùn táàmú ọtọ́ lagírí tó kú pátá nídìí rẹ ọmọ pọ̀ léèyàn sẹ́bí ọ̀dọ́ yẹn kọ́ máa fọ́gò lórí wọ́n tó bá dáná 2005 àbí kí a bá rò dá kókó jẹ gbèsè lẹ́ni tó lè bọ́ ọ̀tán ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀mẹ́ni tó bí yín ẹ̀yin ọmọ màálù tí ò ní rù ẹ lọ wọ ìdẹ̀ tí a bí ẹlòmíì sí ó burú ju prison yard lọ ọmọ òní ó tó kọ́ gbogbo ọmọ tí ó tó kọ́ náà ti ya wèrè
ẹ̀yin ọ̀dọ́ ẹ kébò lórí lónìí bọ́nà ti fẹ́ kó rí nù. Asaburu. wọ́n jèrè JK wọ́n jèrè Prince Toye wọ́n jèrè Yálóde wọ́n jèrè alájà Adéọlá gbogbo náà jèrè wọ́n jèrè alájà Asọ̀rọ̀ Yélékè wọ́n jèrè Lúkú wọ́n jèrè Imam Offa tí ẹ ti jèrè wọn. ìjọba bá rérò tó rán wálé yín ọ̀daràn àwọn atúyà rẹ̀ lọ́fọ̀pọ̀ pààyàn nù. bó bá tiẹ̀ jèrè ara ẹ̀ àwọn tó dààmú lórí ẹ̀kọ́ tó dàgbà ń kọ́ ọ̀sìn tí wọ́n ń jèrè rẹ̀ bí ẹ̀ ń ṣe náwó wọ́n lọ́ọ́ dàyàwó rú bí ẹ̀ ń ṣe kó máa lọ gbowó lẹ̀ ilé bàbá rẹ̀ ni. ọwọ́ sọ̀rọ̀ rẹ̀ di òòṣà ògún àjọbọ táwọn fẹ́ ṣe tó dá aládùúgbò wọn àkóṣẹ̀wò mẹ́rin wá fún ọ ọkù ẹ̀dọ́kùn ẹ̀ mọ́jọ́ omi ó bàjẹ́ o ṣètìṣẹ́tù bọ̀dá wọn ra bíà méjì fún ọ bí ìyà ọ̀la pé ìyà ni ó pa ọ́. Tinubu bí ọmọ àlè rẹ̀ yóò máa lẹ ìgbẹ́ sójú agbo níbi tó lówó tí ń sọ̀rọ̀ olówó ó wà lọ yàgbẹ́ yóò máa lẹ́mọ̀ tó wà lórí àga ńláńlá yóò sì dàjọ́ níjọ́rú. agbé ilẹ̀ àdálàfà lórí ìgbàlẹ̀ ṣe rí o ìyá bàbá bò lọ wí ni. Asaburu ṣàwátì nafsi kana ọmọtàn. Alájà Hasan ẹjẹ́ sọ nílé ayé nìkan fún bàbá mo lọ sí wáàsí nílùú kan níbẹ̀ ẹ tẹ́tí gbọ́ dáadáa lọ́mọ burúkú kan bá sì yàwó ojú àgbo ní a bá da ìyàwó òru ìyàwó wọn bomi lójú ó ló lò wọn la pé òní lọ́jọ́ ọdún náà ẹ sì bà nínú jẹ́ gbogbo yín yẹn nírí tó dùn mọ́ láyé. bàbá ìrírí ayé mo sọ èmi ló ṣẹlẹ̀ sí o nígbà tí ó pé ọ̀sẹ̀ méjì gbogbo tó dákìrí wò wọ́n sì pa wọ́n yẹn yẹn. wọn ní dákọ̀ lú náà ni ìdájí lọ́ba ló wọ́n jí lọ́dọ̀ mi pé hey èmi náà dánwò yìí bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ń da yẹ́rú ń jọ́ dùnú èèyàn ẹ sì sọ́ ní ìbànújẹ́ ọjọ́ òkó máa ti ẹgbọ́kọ̀ ńláńlá wá ẹ sì jòwó táyà mọ́tò wọ́n lè mi lóde lẹ́fẹ́ púrùfù olórí ibú ọmọ sẹ́tí wá sọ ní rédò ní. ẹlẹ́ẹ̀kejì ní kọ́kẹ́yìn ó lé àlejò ẹ béèrè ẹ̀kẹta o ẹ ní dàmà ń tẹ́ rò pé ń sọ ní ń sọ wọ́n ti lè rán mi kí n lọ pààyàn a sì kìlọ̀ fẹ́yìn náà ẹ̀yin olórí tẹ́ fẹ́ dépò ńláńlá ẹ má sọ ọmọ wa di wèrè tán iṣẹ́ ni ẹ wá fún ọ gbogbo kámẹ́rà gbó àtàdá fún ọ iná bí ò bá rí nǹkan jẹmọ́ yóò máa jẹra rẹ gbogbo ọmọ tí ẹ pọ́n lẹ́yìn Nàìjíríà tí wọ́n sọ di wèrè níjọ́ náà lọ́hùn ọgbà tí wọ́n rí ẹ fún lówó mọ́ àná ń pa olówó káàkiri lónìí. Ìṣe ìtànà ìlàlẹ̀ fàkàrì. ajá táà fún lẹ́ran ẹ̀jẹ̀ táà fún ní mílìkì mọ́ wọ́n jọ tí ebi bá pa ọmọ olówó rẹ̀ ní òpàjẹ́. Fasbir wastabir. ó ní gbogbo ọmọ ọlọ́mọ tí ẹ sọdún lórí ibú wọn níjọ́ tí wọ́n bá bí ẹ wọ́n ti mọ àpàdé àlùdé yẹn náà wọ́n pa yín dànù. Innal mafakhira fi tariqil ab'adi. ẹ̀kẹta tó jẹ́ kí wọ́n ọ̀daràn ó pọ̀ dàbílò. Ìṣe ìtànà ìlàlẹ̀ fàkàrì. Fasbir wastabir. kí látúlẹ̀ hàn gbogbo àwùjọ tí ò bá ti sí ìmọ̀ ìwọ ọ̀daràn ni ó pọ̀ sáà tó nàró ni wọ́n nàjú mọ́ yẹn. mo ń tọ́ fún wa níjọ́ ni mo bá dé ìlú kan náà bá ń ja igi mo bá tọ́ọ̀nù padà ẹnìkan ní a bàbá ẹ tọ́ọ̀nù ni a mo lọ́ọ̀ mọ iye orí tí ń tẹ̀lé mi ká èmi ní ìjọ náà mi ní nǹkan lọ́pọ̀lọ́ ẹ ti máa ń wá kúkà ayé rẹ̀ ò dáa ni olórí rẹ̀ wá kúkà mo tọ́ọ̀nù ni mo ló kódà bẹ́ẹ̀ bá ní ìdọ̀kọ̀ ń ju ọkọ̀ wọlé mo fẹsẹ̀ rìn lọ torí ọpọlọ ilé àfihàn mi. kò sí màmá lónìí
gbogbo àti tó kọ́ sí ọwọ́ wọn ò lè jòkó tì ààrẹ ní sí ọwọ́ mọ́ lónìí bá a fẹ́ kanlé ilé tó wà lọ́fà pọ̀ ju òṣìṣẹ́ lọ àwọn à ń bẹ òṣìṣẹ́ nìsín àyà ń gbowó lé gbogbo àti tó kọ́ wọn ò lè lò ó ìmọ̀ wọn ò lálùbáríkà ẹ̀dọ́kọ̀ sọ fún mi ẹni tó kọ́ bricklayer so ẹni tí mo lé kọ́ wọ́n gba 3,000 lóṣù lọ́jọ́ mẹ́wàá ìlónú 30,000 ẹ̀sìn lóṣù kan 90,000 ó tẹ̀ wá tẹ̀ pápá tẹ̀ gbogbo ẹ̀ ó ná 20 owó kù 70 sí lọ èló gan ẹni tó kàwé owó òwe ayé ń gbà wọ́n sì kúrò níbi 230 kan tó bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ àárọ̀ wọ́n gbọ́ òkòrò ọ̀rọ̀ dàgùn mẹ́sàn-án àbọ̀ ẹ̀wọ̀ bẹ́ẹ̀ sẹ́yìn wá jẹ́ o lẹ́yìn sí ọwọ́ burúkú tẹ́rí wọ̀nyẹ o sókòrò ló wà mẹ́ o ẹgbọ́ o wọ́n tún wá gbọ́ àgbọ́júbánù ẹ̀fìdílé kan ẹwà kan fìdílé tó bá dórí ilé yóò wá lóun fẹ́ yàgbẹ́ ẹmọ òkúrọ́ yóò wá rìn lọ wákàtí méjì kéde iṣẹ́ wọn ò ju wákàtí mẹ́ta lọ lójúmọ́ wọ́n sì ń gba 3,000 naira táti ma blọ́ọ̀kù 80 wọ́n sin ọkọ́ nùnù èló wà lẹ́yìn tó kàwé ń gbà ẹ̀sí 90,000 lóṣù ó dáká yọ ọjọ́ Sunday tí ò bá lọ ẹ̀yọ Sunday mẹ́rin kú ọmọ ẹ̀ àyẹ́bẹ̀ẹ́kọ́ ni 12,000 ló kú ònú rẹ̀ ó tẹ̀ wá jẹ̀ pápá tẹ̀jẹ̀ ogun tí ó jẹ àpapátá àbà náà 20,000 sísá ní tí ò tó sáyé tẹ́yìn ní sí ọwọ́ tẹ́wàá dasẹ́lẹ̀ tẹ́wàá dìdàkudà ẹwà di bàbá àgbòrò ẹwà jòkó lábẹ́ iná sólà tí ń bùn yìí àkọ́ wà pé tí ọ lálẹ́ wọ́n máa ra àgbàdo tuntun fún ọ ọmọ ara kàngú ọ̀nkú rẹ̀ jẹ fi tó jẹ lójú alẹ́ rẹ̀ nù bó lọ́ọ́ ti rọmọtọ́ ògún àjọbọ bọ̀dá wèrè ládùúgbò tọmọkan bá kọjá bá mú omi tó wà lọ́wọ́ ẹ̀ executive bara àgbàlagbà òfò ọmọ ọ̀sọ̀láni ó ti pa màlúù láàárọ̀ ẹ̀ ó mọ ìtẹ́lẹ̀gé màlúù sí tí ó fi pé wọn fi sẹ́yà bá wọn sí ẹ̀yìn ọ̀dọ́ òṣìṣẹ́ mọ́ lónìí ẹlẹ́ẹ̀kẹ́ni tí mi ó ṣàdúrà fún yín tí máa sọ yẹn dẹlẹ́wọ̀n irunṣu ìtànà ilẹ̀ ìfàkàrí fásbìrì wàstọ́bìr. ìyálòdì ẹ̀bí mi kẹ́yìn ara kọ́sẹ̀ ìyẹn gbọ́dọ̀ mọ bọ́lọ̀ ṣe dáhùn àwọn ọ̀dọ́ ń kọ́sẹ̀ lónìí ẹni ìkọ́sẹ̀ kìíní kálukú discover kò mọ tọ́lọ̀ fẹ́ fi ń ṣe láyé ájì musa ní jk ní bẹ́ẹ̀ ni arabasa ní ìyálòdì ní ń tọ́lọ̀ yẹn wọn ni wọ́n ń ṣe o èyí ṣe tí alájà di ọlọ́run sọ pé òun fẹ́ ṣe àṣejèrè ni àmọ́ tí alájà di ọlá tó fẹ́ ṣe aṣọ ẹ̀gbọ́ ní Hong Kong ní China ń gba kọ́ńtíráàtì ẹ̀ wọ́n sì ń kọ́lé ń bá yàn kọ́lé ntọ́lọ̀ràn nù ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá mílíọ̀nù sẹ́ ẹ̀ mọ ntọ́lọ̀ràn yìí èyí mọ ntọ́lọ̀ràn mi lójú nǹkan tí wọ́n wà sí àti kí n mọ kọ́ yẹn kéwù ó sì gbé mi dé front line èmi ò rí bí téèyàn máa dé tàbí adé láyé lónìí àwọn àti gómìnà kìí ẹni pírẹsidẹ́ǹtì àjọjòkó ni. ó ní alágbo ni nídìí àgbo àwọn orí tó kẹ́ni àgbo ìyá Faruku fa kákan rọ̀ dípà àwọn débẹ̀. ọ̀hún débẹ̀. ẹ̀rí táàrí láìgbà dáadé ní gbọ́mọ́ nígboro àwọn orí tó kẹ́tì rásẹ̀ ìjọ wọn ni ẹlọ palándẹ rí pé àti ẹ̀rí mọ́ inú kéèjì náà kò tí ní ìsìn ṣebí sí àwọn kan nìyẹn wọ́n mọ tọ́nà ọ̀rọ̀ wọ́n sì dèyàn níbẹ̀ ṣùgbọ́n nàná dẹ níwájú ẹ̀yin ọ̀dọ́ ẹni náà ẹnà òrùn tẹ́sí tẹ́bì dèyàn kẹ́ẹ̀bà di ọ̀daràn ẹnà òrùn tẹ́sí
tẹ́ẹ̀fì dèèyàn káàbà di ọ̀daràn. إن شئت نيل الفخر فاصبر واصطبر. ẹ dákun ẹ̀yin bàbá olóṣèlú tẹ wá ń bí kẹ́yìn máa ṣòṣèlú kòrókó ní sí ọwọ́ kòrókó ní nǹkan míì torí èyí lè ti òjò kójú ọmọ gbà ahẹ́rẹ́ ní òsà lọ. إن المفاخر. gbogbo àwọn ọ̀dọ́ wọ̀nyí ẹ bá wọn empower wọn ẹ fi sẹ́ni ẹ lọ́wọ́ àmọ́ ọ̀lẹ́sọ̀rọ̀ ló gbìjà yẹn ọlọ́run ló mọ iye ọ̀dọ́ tí wọ́n ti gba ọ̀kadà fúnlẹ̀ wọ́n sì tàǹjọ́ kejì ẹ fi sẹ́yìn ẹ̀ ti ń fún yín ojú àgbọ̀dọ̀ ti ní ẹ ló kó lọ́lẹ̀ kó dowó yóò sì tún ta èèyàn ṣe tamọ́rúwá á bẹ àwọn èèyàn kan máa bọ̀ ní nǹkan wọ́n ń fún ẹ sì ń tún ta tí ìbá ṣe pé ọmọ owó ilé dáadáa gbogbo sọ́là wọn ti tù tà tán ẹ̀ ti rẹ́ nìkan tí ó gùn lóru tí ó gbé ọlọ́pẹ́ yìí ló kẹrẹ ni ẹ̀yin ọ̀dọ́ ẹni náà kí ló tẹ̀ dáhùn ọ̀rọ̀ tó fi gbogbo ara báyìí láàmú kọ́ ẹ̀rọ báyìí láàmú kí mẹ́ta ti rí yọnu ọlọ́run ṣé yọnu yẹn lèmi wá káàkiri mọ́ ni kí ló ní tọ́sẹ̀ fún mi wọ́n láyé lónìí àjọ fàlà fúnra wa ni èmi ò rò mọ́ díẹ̀ tí mo jẹ láàrin àsátì nǹkan ọ̀sẹ̀ mi. láàrin àwọn àṣà kéńké. fìtọ́rí ìlà àbúrádì. èmi olóńgbò tó bá mú sùwọ̀dì mú tí ò rí pa ọ̀fun mo sọ́jọ́ láti 20 ọdún mo lé mi òròmọdé tí mo jẹ láàrin àwọn àṣà gbàtíndì mọ́mọ́ Ọ̀fà bàbá ọlọ́rin pẹ̀kún wà láyé bàbá nǹkan ìjà wà láyé bàbá gbòsátì wà láyé alájìbí lásùn máa mú ẹ̀dá wà láyé bàbá ọlọ́rinwájú wà láyé àwọn láti wọ́n ń bẹ láyé bàbá sani abá ń bẹ láyé àti wọ́n bọ̀ ọjà táyé oṣù ọkílò tó sú àárín wọn ni mo ti jẹ mo kọjá láàrin ẹ̀gún kò gún mi. Inna limafakhira. ọ̀rọ̀ tí mo sọ́njà 20 ọdún nù mo lé mi èrò mọ́dìyẹ tí mo jẹ láàrin àwọn àṣà kéńké tọ́lọ̀ ní wọ́n rí mi gbé. Inna limafakhira. ọ̀rọ̀ tí mo sọ fún ilé èèyàn ọ̀dọ́ ẹni náà. Ìtọ́rí ìdè. dábìlì ò dáadáa. tí a bá tiẹ̀ bùn ọ lówó tọ́ ọ ní ìkìlọ̀ tọ́ ní tọ́wọ́ kọ́bọ̀ fi dé nǹkan mọ́lẹ̀. wọ́n bùn èèyàn ọ̀dọ́ ní nǹkan lónìí ẹlòmíì ń bẹ báyìí tí wọ́n fóònù lówó mi ń jẹ 100,000 ń jẹ 250,000 ọ̀wá mọ́ ọ lọ pé owó tẹ̀mù mi tí mo fi ṣe ni. ìbejì yín Alhaji Hasan níjọ́ tí ń kọ́ láìpìrì mi lọ́wọ́ ìbejì yín ọjọ́ ti yé mo wá bá wọn sọ̀rọ̀ pé mo fẹ́ parí láìpìrì mi níjọ́ náà tó wọ́n fún mi ní 1 million ọ̀rọ̀ tí wọ́n sọ ọdún 15 sẹ́yìn lè bá ń kọ́ nǹkan lọ mo kàrí lọ́ọ̀tì yẹn tó wọnú ọgbà mi mo bá gbọ́ pamọ́ straight ibi project mi ló lọ how láti máa mú tàn wá a sì fún lówó sí lò ń surprise rẹ̀ jẹ́ kejì báyìí ó tún mú mi lówó mi bí n bá lò bí ó ṣe yọ wá lẹ́yìn nù ẹ̀yìn rò polówó gọ̀ lára tí ọ̀dọ́ kan lówó ńlẹ̀ tí mo fi cherish ẹ̀ ilé yàtọ̀ lọ́lọ́run never fún ní àgbò 80,000 naira fún ló bá fóònù bàbá Imam mo ní náà ẹ dákun ṣé orúkọ wọlé yá mo ló wọlé yá tó bá ti gbó dáadáa ó wá lọ ta àgbò 80,000 ó wá lọ ra orúkọ 35,000 naira àyẹ̀rẹ́ kìlọ̀ ló ní tí ìsanwó skul ọmọ mi ni ó ní kí n wá jẹ odidi àgbò tẹ́kọ̀ ẹ̀ mọ́ kàwé ta ni ó tọ́ mi lọ́la ẹ̀yìn ọ̀dọ́ kan ẹ̀ wá olówó mú ọ lọ lé oúnjẹ ó wá gba oúnjẹ 10,000 alẹ́yìn ń kọ́ ọ̀nkú oníṣẹ́ orí rẹ̀ burú. Inna limafakhira. orí rẹ̀ ò pé. Fi tariqil abwadi. àwọn tí mo kọ́ lẹ́yìn wọ́n rọ̀kù mi níjó ni a máa lọ sí wáàsí l'Àbújá èyí tó bá gba hòtẹ́ẹ̀lì fún wa 250,000 per night
ní ẹ bá mo bá sì rí ẹ ti rán ọdẹ wá lóde bàbá ní ẹ̀mú ní kí ló dé ẹ̀sùn yàrá ìmọ̀ ni wọ́n ní bàbá ẹ dákun sáà lè gba owó wa padà oníbuwa lẹ̀ sùn ọ̀nà sì bá lẹ́dàárọ̀ ni àásùn ní mọ́tò ni mo ní kò dáa ló dáa báà yàrá mẹ́rin 250 1 million kan ní ẹsẹ̀ rọ́ọ̀bù mi nù ní ẹ bá gbóhùn wọn padà ẹjọ́ sunu ọkọ̀ ẹ̀ tí ó nàró kásáwá yàrá mi èmi sì rí ẹ tẹ́lẹ̀ mo ní ẹdẹ kọ́ ọ àwọn ń lọ lé wọ́n ní ẹ mọ̀ pé aláwọn tí a fẹ́ fún lówó mo lórí yín pé àsìkò ẹ fẹ́ ga láyé ẹ̀yin ọ̀rẹ́ tẹ̀ ń ṣe àfarawé ọlọ́ba yẹn lé ó mú ọ ní 10,000 ọ sì ná tẹ́lẹ̀ nu géètì rẹ̀ ọ̀ tún padà síbẹ̀ ọ̀ lè kú olólòsì. ṣé ọmọ tí fẹ́ wọ̀ dára bá ẹnu àwọn ọ̀dọ́ ti fẹ̀ ó fẹ̀ débi pé wọn ò lè kọ̀ntrol láì fara wọn mọ́. tí máa ń sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí ni njẹ́ tá a lè kó tí wọ́n fún ọ ní tíì tí wọ́n fún ọ ní tíì kọ́ọ̀pù kọ̀ọ̀kan nẹ́ẹ̀dá ya àsewọ́n ká nàbà ní àwọn kò mọ̀ ti jáde o kọ́ọ̀pù kọ̀ọ̀kan yẹn o 350 àdìgídẹ́ tí ìtàkùn àdàbẹ́ mi dáná orí yín o pé ìfarawé lẹ́yìn ọ̀dọ́ ń ṣe lọ́fà lónìí o ayé táwọn olówó oúnjẹ rẹ fẹ́ jẹ múra bẹ́ẹ̀ ṣe tún ọ láyé bàbá ẹ̀yin ìyá tẹ̀ wá ń bí gbogbo ẹ̀dá tí ò bá ronú yóò bọ̀ lára jẹ́ ìwọ ọ̀daràn ti pọ̀ lónìí o ìmúkúmu ẹ̀yin bàbá wa tí ẹ wá tẹ́ jẹ́ níjànú ààyè mẹ́rin kan bẹ òfin yìí ò tí ì débẹ̀ gbogbo park tí wọ́n ti ń lòdù Èkó wọ́n ń lòdù Ìbàdàn ó yẹ ká sòmí kò yẹ kí wọ́n máa tọ́tí nílẹ̀ dírẹ́bà tí ò tí ì kúrò ní park tó ti tẹ ọkọ̀ dé 140 yìí lójú kan náà tó bá dójú gbẹ yóò pààyàn ẹ wá lọ owó ṣọ́ọ̀bù tó bá yí gbogbo àwọn gáàrí yẹn kó ọmọ ta ọtí ni ẹ̀dùn fẹ́ gbé yẹn lé Èkó ó tún pẹlẹbẹ lórí 6 kò tí ì mú fún o ṣe wá rí kóòkì tó gbé síwájú ọkọ̀ o kóòkì kọ́ o ẹ bá tọ̀ wo ọ̀ sáré kọjá ojú rí o ẹ̀yin àtọ́ ọlọ́pàá ẹ lọ ṣe iṣẹ́ ẹ sì lè rófin yẹn ṣe kárí ọlọ́pàá lọ mutí ẹni tá a ní kó wá mú ọ̀daràn òun gan ti yó lóbi kó máa tàmá ẹnìyà o wọ́n wá máa misbehave ọlọ́pàá ṣe máa mutí àwọn adá ọlọ́pàá mọ̀ nílé nígbó tó bá wà yọ ní area àwọn tí a nìyẹn àṣẹyìn ń ka kí ó yẹ ká yẹ̀yìn náà wò èmi ò kàn mọ́ bẹ́ẹ̀ ti jẹ́ dáadáa ni èmi gan ló yẹ kí n screen yín lónìí ká mọ ẹni tí mú nǹkan nínú yín. ọlọ́pàá ta ni yóò mú ọ̀daràn wọn lọ mutí pẹ̀lú wọn mọ́júmọ́ oníwà fóònù wọn afẹ́ patrol afẹ́ rédì yín o ẹ yọra o kọmẹsàn yọra o èrìà ẹ̀wọ́n lọ́daràn ó dínkù ẹni tí ẹni kò lọ mú ọ ṣèbí níjọ ẹ̀kọ́jú síbí ẹ̀yìn kakilẹ̀ wá ń bì tí wọ́n fẹ́ lọ mú ọ̀daràn jọ wọn ò ní tẹ̀sàárín wọn tẹ́ẹ̀bì kan wọn làwọn ò ní mọ̀ síbẹ̀ ẹ̀kọ́ ẹ̀wọ́n adé fẹ́ mú ọ̀daràn láti ọ́fíìsì wọn ìtumọ̀ ẹni pé ẹ máa sálọ à ń bọ̀ ẹ máa lọ ẹ máa dúró ẹni tá a ti mọ bí ó wà ṣèbẹ́ lọ ké lọ́tún ké lọ́sì wọ́n àmọ́ fọ́ fèrè wọn ò dá mi lóò mọ́ ọ wọ́n àṣì ó máa ya lọ ní bí tó bá rí kó máa kojú bọ̀ ààyè kejì ẹ kọjú sí mi tí ò yẹ kílé ọtí ó wà gbogbo àyíká lè jọsìn gbogbo ọtí ń ta àtẹlé ti mọ́sálásí lónìí wọ́n ṣe máa dago 11 àbọ̀ lóru igbó ni ń ta tẹ́báni Rabbana wa lakal hamd ìmísìn Allahu Akbar
yóò wá kí àyílà lórí 40 ó ti ya wèrè kó tó wọ́n mọ́sálásí. إن شئت نيل الفخر wọn ò dá mi lóhùn mọ́. فاصبر واصطبر. ẹni kò lọ́nà kẹta gbogbo ilé ìwòsàn gbogbo ṣọ́ọ̀bù tí ó bá yípo kò yẹ kó máa tọ́tí ń bẹ̀. gbogbo àwọn hospitals wa lónìí ẹlẹ́wọ̀n gbogbo ṣọ́ọ̀bù tó kọjú sí ẹ wọ́n wá ọtí báyìí wọ́n pàtẹ ẹ̀rẹ́tẹ́rì ni tí a bá dé ṣọ́ọ̀bù míì ọtí tẹ́ ń tà ń bẹ̀ ó ju bọ́ǹfìtà lọ ó ju kókì lọ ọtí ló pọ̀ jù ń bẹ̀. gbogbo ilé àkọ́kù tó wà lágbóni lónìí ó ti di gọ́ọ̀mẹ́ntì àsọmọ burúkú wọ́n mú igbó tí wọ́n sùn lọ bẹ̀ ni. bóòlù á ṣe. الصبر شهواتي. ẹ̀yin aṣojúṣòfin lẹ jókòó yìí ẹ bá gbogbo bíìlì síwájú ẹ bá pàṣẹ ẹ. àwọn ọlọ́kọ̀ fẹ́ rún atán gbogbo ọ̀sán ọlọ́kadà china means ẹ wo ní táwọn ọlọ́kadà ń dánwò ọmọ tó bá ti tí ò bá ti pé 25 kò yẹ kó máa ṣiṣẹ́ ọ̀kadà ẹ wo ní táwọn ọmọ kéèké ń ṣe wọ́n wá yẹ ìdísápá kan tí ẹ bá ti rí lọ́kadà mẹ́rin ẹ má gùn o èyí tó bá ti pa ọwọ́ rẹ kọ̀ báyìí ìtumọ̀ ẹni pé sọ́mọ rẹ ti tó lé mú lọ pa ọrùn tó pa ọwọ́ rẹ kọ̀ báyìí sọ̀rọ̀ èyí tó bá ti wá yẹ ìdísápá kan sọ dágbére nù. sáré tó kọ́ná sí sámà ọlọ́run kí lọ́ọ́ mi ṣe ní sọ ẹ̀wò náà ọ̀kadà jk iná ọ̀kadà ó wá kọ́ sámà ẹ̀wò orí burúkú. èyí tó ti wọ́n púlọ́fà lórí márùn-ún mọ́gun o yóò fẹ̀mí rẹ̀ ṣòfò lò àwọn ọlọ́kadà wọ́n fẹ́ run ayé yóò máa sọ fún tírélà jáfèsì ara wa. Yes, me. ó ti mú nǹkan yóò ní tí ìbá ti poverty tó wá wọ nàìjíríà kì í ṣiṣẹ́ sẹ́yìn gbọ́dọ̀ fi lọ́mọ lọ́wọ́ wàhálà ló dé nàìjíríà láfi ọlọ́kọ̀ yọ alóko wàhálà ni. ẹ̀yin bàbá wọn ní náà gbogbo ọmọ yẹn tẹ̀rọ pé bóyá ń sọ̀kadà iṣẹ́ ni wọ́n ń ṣe o àwọn òtakò ó yájò lè lọ ṣùgbọ́n kò lọ́la ẹ̀ ti chẹ́ẹ̀kì wọn kọ́ mọ fowó rẹ̀ ṣe nǹkan míì torí tí ara rẹ̀ bá dé owó rẹ̀ kápá rẹ̀ mọ́. ẹ wo yẹn tó kú lọ́dún kọ̀ọ̀la nílẹ̀ ẹ wo yẹn tó kú tọmọtọmọ ẹ wo yẹn tó yẹ pé wọ́n sun ẹran ọdún mẹ́lẹ̀ wọn ò lè pamọ́ nílé wọn níbi tí n sáré yí gbòòrò lọ tí wọ́n tó fọ́ ní orí dànù. bí ó sì mọ̀nù ẹ̀yin ọmọ owó ẹni náà lára ta ni ẹ ṣe lẹ́sìn bóyá ẹ ṣe ẹ gbọ́dọ̀ dá iléeṣẹ́ tẹ́ máa kọ́ yẹn sílẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ àdúgbò yẹn tí ò bá níṣẹ́ ẹ tẹ́ fi síbi carpentry tẹ́ ra níṣẹ́ fún alága wọn dà Adésínà ẹ gbọ́dọ̀ náà tí ẹ kọ́ níṣẹ́ ẹ gbọ́dọ̀ náà tẹ́ ẹ power díẹ̀díẹ̀ ilé yìí ti kọ́ṣẹ́ kò lówó lẹ́jà ra níṣẹ́ fún pípẹ́ ìjọ tí ò bá ti wúlò èmi lọ bẹ́ńtẹ̀ mi o. nítorí láàkì ni pé ìparí ọdún tí ẹ máa gún yẹn jẹ kẹ́ máa jẹrun ọ̀yà àkàn náà fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀rẹ̀ yá àti owó tí ẹ dá lójú ọdún wọ́n sì fi jí yẹn àmúlẹ̀ lè ga ẹ̀ níbi tẹ́ lọ àwọn ará adìẹ ní ẹ̀fọn tán adìẹ lọ lẹ́yìn afọ́tò yìí ní bá ṣe ń jàjẹ ìyá lẹ́ńjẹ̀ á fowó ṣe nǹkan ni o tálẹ́ ní àkọ́kọ́ tẹ́ gbà nǹkan lọ́wọ́ ẹ̀ ọjọ́ lọ tí ì máa